tí Debbie Shokoya ò bá ní Ọlọ́run tó máa wà láyé ṣé jí sọ́fọ̀ blog ẹ̀ ta ló rántí lady kan báyìí wọ́n pè ní Ìbùkún ọmọ yẹn fine bí egbin ọmọ yẹn she's an epitome of beauty ọmọ yẹn lẹ́yìn Àdùnní ok afcas làdùnní mi mọ̀ bóyá afcas ni Ìbùkún. ẹ̀yin tèmi ìjẹ́ ẹ fẹ́ gbọ́ ìdí tí Lizzy Anjorin tó fi bú Debbie Shokoya àti arábìnrin tí a mọ̀ sí Àdùnní Adé nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. ẹ̀yin èèyàn wa tí ẹ bá fẹ́ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ wo fídíò yìí títí dé ìparí. ṣé Àdùnní lè sọ́rí pé mo dárúkọ ẹ̀ má bínú torí gbogbo wọn jọ wà papọ̀ náà ni wọ́n ti kó gbogbo wọn sínú kíní ọ̀rẹ́ ní gbogbo wọn me I'm just saying this if I mention your name sorry I'm just using it. ta ló mọ ọmọ yẹn Ìbùkún ta ló mọ ọmọ yẹn fún àìdèbí pé gbogbo èmi làwọn awélé òdìtà ẹ lọ gbogbo àwọn ọmọ tó tẹ̀lé àwọn Ìyábọ̀ Òjó ẹ lè gbọ́n kankan nípa àwọn ọmọ yẹn mọ́ láyé àfi tí Ọlọ́run bá fi kú tó yá tó bá fi mú Ìyábọ̀ Òjó àfi tó bá tún rọ gẹ́ẹ̀d bí Lizzy Anjorin òun nìkan ló lè survive lórí kíni ẹ̀rọ tí gbẹ́ngbà ìpé Gistlover ló máa blọ́ọ̀gì Ìbùkún mi á blọ́ọ̀gì Debbie Shokoya awélé òdìtà kò sẹ́ni tó ní private life pẹ̀lú Gistlover Ìyábọ̀ Òjó nìkan ni wọ́n kì í blọ́ọ̀gì lórí rẹ̀ wọ́n sẹ́ẹ̀dì fídíò ọmọ kan sí mi ọmọ ní tíátà ni ọ ẹ jẹ́ n play fídíò ọmọ ẹ jẹ́ n play eléyìí tán ẹ jẹ́ n wò bóyá màá rí fídíò ẹ̀ play ọmọ ní tíátà lọmọ yẹn o ṣáàdúró àwa ni bọ́rọ̀ bá rí dá wà ní hold on ẹ jẹ́ fún yín ní fídíò ọmọ yẹn ọmọ yìí oní tíátà ni o ọmọ ilé Lizzy olórí burúkú ayé ti bàjẹ́ àgbà tó padà ṣẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yà ọmọ rẹ̀ báyìí Priscilla Òjó ti bímọ ládùúgbò gbogbo èpè ládùúgbò. ọjọ́ òun lẹ ti rí tí Lizzy Anjorin bímọ àbí tí Bisola Badmus bímọ àbí tí bẹ́ẹ̀ ẹ fún mi ní ọjọ́ kan tí onítíátà kan bímọ tán wá ń fi ọmọ tí ò wáyé tán purọ́ pàwọ́ bí tán fi ń pààyàn bíi ti Ìyábọ̀ Òjó ẹ wé ìjọ ọmọ yìí kọ́mọ ìmá dé police station kì í má reply ẹ̀ ṣọ́mọ ilé ilé jẹ́yàn ọmọ láyé bí Ìyábọ̀ Òjó ṣe lo gbogbo wọn rè ẹ fún mi níjọ́ tí mo ti ẹ̀wọ̀n pé èmi náà ní àwọn ọmọ tèmi náà ní fílẹ̀ lọ́sẹ̀ ẹ lè dá wọn mọ̀ láyé ẹ wọ ọmọ yìí wọ́n ti fún mi ní ló dá wọn o wọ́n ní pé ó ń sùn nílé Orílabí tó ń ṣe content kò nílé kò lọ́nà kò láyé kò ní kankan kí n má sọ̀rọ̀ fídíò yìí no let's talk about the society fídíò tó ṣe yìí ọkùnrin wo tó ní owó lọ́wọ́ tí ayé ẹ̀ da tí ò fẹ́ gbẹ̀yìn bí Mohbad ṣó máa end sọ́wọ́ mọ́ ẹ ti rí this is how Ìyábọ̀ Òjó has been using them to pull down all the artists àtàwọn tí Ìyábọ̀ Òjó bá níwájú ẹ rí pé àwọn onítíátà tí Ìyábọ̀ Òjó bá níwájú àṣírí tó ń fi mú ẹlòmíì lọ́wọ́ lábẹ́ Gistlover ló sì jẹ́ kó máa kí Ìyábọ̀ Òjó àṣírí àtàwọn tí Ìyábọ̀ Òjó bá wájú àtàwọn tó bá Ìyábọ̀ Òjó ní film industry ìlọ sà ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ló ń gbé àbó ti travel out ṣé ó ti travel out kò ti travel out Lizzy ti bo ẹ ti rí ó léèyàn kan tó fún wa ní àwọn information dáadáa ní onípa ẹ̀ mo kàn fẹ́ tú àṣírí Ìyábọ̀ Òjó fún mi bó ṣe máa ń lò wọ́n rè ẹ wò. gbogbo ibi burúkú tó ń ṣẹlẹ̀ jà káàkiri Priscilla Òjó ti bí bàbá rẹ̀ lẹ́yìn. ẹ mélòó ni Priscilla àti Ìyábọ̀ Òjó máa mọ sàárì ẹ mélòó ló ti bímọ lójú yín báyìí no let's be sincere ẹ̀yin yan ìwọ náà fọ̀rọ̀ ṣírò ara ẹ wò ìwọ náà bímọ fi ṣírò ara ẹ wò ṣé Ìyábọ̀ Òjó ṣé tòótọ́ ló bímọ ṣé Ìyábọ̀ Òjó bímọ ọmọ Ìyábọ̀ Òjó bímọ nítorí kan fẹ́ bí ọmọ àbí Ìyábọ̀ Òjó mọ̀ọ́mọ̀ spread the fake news láti já ọmọ ọlọ́mọ bọ́ ó yá ẹ dá mi lóhùn ẹ mélòó tí Ìyábọ̀ Òjó máa bímọ rè ẹ ké lóore tí Ìyábọ̀ Òjó máa bímọ ẹ ké lóore tó máa sọ pé Ìyábọ̀ Òjó bímọ rè ẹ ké lóore tí Ìyábọ̀ Òjó máa bímọ rè ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn ẹ mẹ́ta ẹ mẹ́rin àbí ẹ̀mẹ́rẹ̀ẹ́rin tí Ìyábọ̀ Òjó parọ́ pọ́ mọ̀ ń bímọ wọ́n blọ́ọ̀gì èèyàn àbí wọ́n blọ́ọ̀gì èèyàn ẹ má jẹ́ ká parọ́ ṣé wọ́n blọ́ọ̀gì èèyàn àbí wọ́n blọ́ọ̀gì èèyàn lẹ́ẹ̀mẹ́rẹ̀ẹ́rin tí Ìyábọ̀ Òjó sọ wípé àwọn bímọ 300,000 times gbogbo ìgbà tí Ìyábọ̀ Òjó purọ́ fún wa ṣé
wọ́n blọ́ọ̀gì èèyàn ṣé wọ́n centralize pé àwọn bímọ yẹn lórí àwọn perceived person tí Ìyábọ̀ Òjó fẹ́ fipá gbawó lọ́wọ́ wọn nígbà tí Ìyábọ̀ Òjó sọ pé òun ṣèyàwó fún ọmọ òun níbí ṣé Ìyábọ̀ Òjó finú kan ṣèyàwó fọ́mọ ẹ̀ ni àbí ó fẹ́ fi ìgbéyàwó yẹn pa àwọn tó fẹ́ fipá gbawó lọ́wọ́ wọn let's be sincere ó yẹ kẹ́ imagine nǹkan tí Mohbad rí lọ́wọ́ Ìyábọ̀ Òjó tí Mohbad fúnra ẹ̀ mọ̀ pé Ìyábọ̀ Òjó ló fogun jà ẹ gbádùn mi mọ́ mi dádì ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí òun lẹ fi máa mọ ohun tó ṣẹlẹ̀ sí Mohbad ẹ mẹ́ni tó kọ́kọ́ lu àdàbí ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló kọ́kọ́ lu àdàbí ẹni tó kọ́kọ́ lu àdàbí àdàbí is a powerful tool nínú ìṣẹ̀ṣe the most powerful tool nínú ìṣẹ̀ṣe is àdàbí ṣé Ìyábọ̀ Òjó lo ẹ̀wọ̀n rí ṣe bí eré nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní speak up tí mò ń sọ pé Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọmọ ọmọ lálùdé àtàwọn tó ń rán àtàwọn tó ń rán ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni Sọjí lo ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà yẹn ni Dọ̀kásì lo ẹ̀wọ̀n bí eré Ìyábọ̀ Òjó lo ẹ̀wọ̀n Ìyábọ̀ Òjó padà sá lọ fún wa báyìí àdàbí wa kéré nu ayé èèyàn ń pè àdàbí ẹ rò pé nìyẹn ń ṣeré ẹ rí pé Ìyábọ̀ Òjó ò lè jáde kó sọ wípé àdàbí tóun bá purọ́ ọmọ Lizzy Anjorin because Ìyábọ̀ Òjó has been destroying people for very long time ṣeré àwọn ọmọ tó wà lórí TikTok yẹn ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé kí ló gbé dọ́dọ̀ àwọn ọmọ yẹn kò nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn ìbọn fẹ́ bà tiwọn jẹ́ ni ọkọ̀ fẹ́ kọ́ ń forí gbé pé lójú Ìyábọ̀ Òjó bí pé táyé gbogbo àwọn èèyàn bá bàjẹ́ òun á wá jẹ gàba lé wọn lórí òun á máa fi wọn pawó